Mo kí gbogbo ènìyàn, mo kí àwa ọmọ Ọlọ́run, mo kí ọkùnrin, mo kí àwa obìnrin pé àlàáfíà Ọlọ́run ọ̀gá ògo yóò máa bá gbogbo wa gbé o ní orúkọ Jésù. Kí a tó wọnú ọ̀rọ̀ Ọlọ́run lọ, ẹ jẹ́ kí a gbàdúrà. Àpáta yérayé agbé ọ̀gá, ìjìnlẹ̀ ìfẹ́ atófaratì bí òkè, ọba tí ń jẹ́ ìmíní. Yàgbó yájú ọkùnrin ogun àtòfiṣẹ́ ogun rán, aṣíwájú ogun akẹ́yìn ogun. Ọlọ́run kan lánàá, ìkan lónìí, ìkan títí ayé àìnípẹ̀kun. Ọlọ́run tó ń jẹ́ bẹ́ẹ̀ ni, tí kì í yípo padà, àdúpẹ́ o. Ọba tó dàgbà tí kò wu ìwú lórí. Bàbá mi tó dàgbà tí ò fọ̀pá tilẹ̀, arúgbó ọjọ́, Ọlọ́run ìgbàanì. Ọlọ́run ìpè Jósẹ́fù Ayọ̀délé Babalọ́lá. Ọlọ́run easy yoke. Ọlọ́run salvation is free. Ẹ ṣé o fún orí ọ̀fẹ́ tí a tún rí gbà yìí láti gbọ́ ọ̀rọ̀ rẹ, gbọ́ ọpẹ́ wa. Gbogbo etí tí yóò gbọ́ ọ̀rọ̀ yìí pátá, ẹ̀mí mímọ́ ó yá lọ ṣiṣẹ́ rẹ lọ́kàn wọn. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yé wa. Fún wa ní ọgbọ́n, ìmọ̀ àti òye. Ẹ̀mí láti lè bá ọ rìn nínú ọ̀rọ̀ rẹ. Nígbẹ̀yìngbẹ̀yìn kí gbogbo ògo kó jẹ́ tìrẹ. Jésù Olúwa wa. Àmín. Mo kí àwa ọmọ Ọlọ́run lẹ́ẹ̀kan sí pé àlàáfíà Ọlọ́run a máa bá wa gbé o ní orúkọ Jésù. Ọdún yìí àyàbò. Ọdún yìí kò ní dìwà mẹ́rù lọ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àkòrí ọ̀rọ̀ Ọlọ́run tòní, òun ni mo pè ní ọmọ Ọlọ́run. Ọmọ Ọlọ́run. Èmi àti rẹ a máa gbé yẹ̀wò lẹ́sẹsẹ. Èmi àti rẹ a tẹ́tí gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa. Torí wípé bí a bá ń sọ̀rọ̀ nípa ọmọ Ọlọ́run, ẹni tí à ń porí rẹ̀ náà, òun ni Jésù Olùgbàlà. Òun ni Jésù, ẹni tó kú fún èmi àti rẹ. Ọmọ Ọlọ́run ọ̀gá ògo ni. Kò síyèméjì. Kẹ́nikẹ́ni má ṣe iyèméjì. Jésù ni ọmọ Ọlọ́run. Jésù ni ọmọ Ọlọ́run. Jẹ́ a jọ gbé yẹ̀wò ọ̀rọ̀ Ọlọ́run wà. Èyí tó kí lẹ́yìn dáadáa pé Jésù Kristi ni ọmọ Ọlọ́run. Gbogbo èmi ni à ń ṣe iyèméjì. Gbogbo èmi ni à ń wò pé rárá bẹ́ẹ̀ kọ́. Gbọ́ lónìí, Jésù ni ọmọ Ọlọ́run. Mo tútù sọ, Jésù ni ọmọ Ọlọ́run. Ẹni bá sì gba ọmọ Ọlọ́run sínú ayé rẹ̀, gbọ́, ó gba ìmọ́lẹ̀, ó sì gba òtítọ́, ó gba ìyè, bẹ́ẹ̀ ni ó gba ìjọba ọ̀run. Wàá tún wá rí ibi dé sí lọ́run, èyí tí ń ṣe ayérayé. Ẹ jẹ́ ká gbé Bíbélì wa ká ṣí sí ìwé Dáníẹ́lì orí 3. A wá bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti ẹsẹ̀ 24 àti 25. Daniel 3 verse 24 and 25. Gbogbo wa la mọ̀ ìtàn ọba Nebukadnesari àti àwọn Hébérù mẹ́ta, èyí tó sọ sínú iná ìléru pé wọn ò forí balẹ̀ fún ère tí ọba gbé kalẹ̀. Ṣùgbọ́n
ní ìgbà tí a jù Ṣédrákì, Méṣákì àti Abẹ́dínígò sínú iná. Ọba wárìrì, ó rí wípé mẹ́ta la jù sínú iná, mẹ́rin ni mò ń rí yìí. Ẹ̀kẹrin wọn, ìrísí rẹ̀ jọ ti ọmọ Ọlọ́run. Ìrísí rẹ̀ jọ ti ọmọ Ọlọ́run. Ẹ jẹ́ ká kà á láti inú Bíbélì, bí Bíbélì ṣe kọ kó lè yé èmi àti rẹ. Dálẹ́n orí 3 ẹsẹ̀ 24 àti 25. Ẹ gbọ́ bí ó ti wí. Nígbà náà ni Nebukadnesari ọba wárìrì, ó sì dìde dúró lọ́gán, ó dáhùn, ó sì wí fún àwọn ìgbìmọ̀ rẹ̀ pé àwọn ọkùnrin mẹ́ta kọ́ agbésọ sí àárín iná ní dídè. Wọ́n sì dáhùn wí fún ọba pé lóòótọ́ ni ọba. Ó sì dáhùn wípé, wò ó, mo rí ọkùnrin 4 ní títú, wọ́n sì rìn láàrin iná, wọn kò sì farapa. Ìrísí ẹnìkẹrin sì dàbí ti ọmọ Ọlọ́run. Àwa ènìyàn Ọlọ́run kò sí àní-àní. Jésù ni ọmọ Ọlọ́run. Nítorí òun ni Ọlọ́run rán wá sí àárín iná pẹ̀lú àwọn Hébérù 3, Ṣédrákì, Méṣákì àti Abẹ́dínígò. Ẹ gbọ́ bí ọba ṣe wí. Ó ní ìrísí rẹ̀ jọ ti ọmọ Ọlọ́run. Ó túmọ̀ sí pé ọba Nebukadnesari ó dá Jésù mọ̀. Ọmọ Ọlọ́run ni Jésù ṣe. Kò sí àwáwí tí ẹnikẹ́ni lè wí. Ẹ pa àwáwí tì. Èyí tó ṣe pàtàkì ni pé kí a gba ọmọ Ọlọ́run gbọ́ sínú ayé wa. Gbogbo Jésù ṣe ọmọ Ọlọ́run, Jésù ṣe kìí kan. Ọlọ́run fúnra rẹ̀ fìdí rẹ̀ múlẹ̀. Ẹ jẹ́ a gbọ́ ohun tí Olúwa fúnra rẹ̀ wí, tí Ọlọ́run fúnra rẹ̀ sọ láti ọ̀run wá. Ẹ jẹ́ ká kà á. Mátíù orí 3 ẹsẹ̀ 17. Ẹ gbọ́ bí ó ti wí. Sì kíyèsí, ohùn kan láti ọ̀run wá wípé, èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Tani ń bẹ ní ọ̀run tí ó lè sọ̀rọ̀ bí kò ṣe Ọlọ́run fúnra rẹ̀? Ohùn Ọlọ́run jáde wá. Ó ní, èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Tó bá wo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run mìíràn, ẹ jẹ́ a sáré wò Matthew 17:5. Ìwé Matthew orí 17 ẹsẹ̀ 5. Ẹ gbọ́ ohun tí ìyẹn náà wí. Bí ó ti ń wí lọ́wọ́, wò ó, àwọsánmọ̀ dídán ṣíji bò wọ́n. Sì wò ó, ohùn kan láti inú àwọn sánmọ̀ wá, tí ó wí pé, èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Ẹ máa gbọ́ tirẹ̀. Màmá àti bàbá, ẹ gbọ́ ti Jésù. Òun nìkan ni ọ̀nà òtítọ́ àti ìyè. Ẹ gbọ́, kò sí ọ̀nà mìíràn lẹ́yìn Jésù o. Má jẹ́ kí ẹnikẹ́ni tàn ọ́ jẹ rárá. Jésù ni ọmọ Ọlọ́run.
òun nìkan ṣoṣo ni Ọlọ́run gbéga tó sọ lórúkọ fúnra rẹ̀. Ó ní orúkọ Jésù kí gbogbo ikún kó wólẹ̀. Bẹ́ẹ̀ ni kí gbogbo àwọn kó jẹ́wọ́ pé Jésù ni Olúwa. Jẹ́wọ́ Jésù ní ọmọ Ọlọ́run kí o bá lè rí ọ̀nà lọ ni o. Ayé ń tàn ọ́ jẹ, wọ́n ń parọ́ fún ọ pé Jésù kì í ṣe ọmọ Ọlọ́run. Kó má bàa gbà á, kó má bàa bọ́ kúrò nínú ìṣòro, kó má bàa bọ́ kúrò nínú ìdààmú. Òun ló ṣe ń jẹ́ kí ọkàn rẹ máa ṣe iyèméjì. Kó má bàa gbà á gbọ́ ní ọmọ Ọlọ́run òtítọ́. Torí wọ́n mọ̀ pé ìgbà tí o bá ti gba Jésù ní ọmọ Ọlọ́run, tí ó ráyè wọnú ayé rẹ wá, ayé rẹ á bẹ̀rẹ̀ sí ní ìtumọ̀. Wọ́n á sì fẹ́ jẹ́ káyé rẹ nítumọ̀. Wọ́n fẹ́ kí o dà bí àwọn ṣe dà, dàbí mo ṣe dà ni wọ́n. Tètè jára rẹ gba Jésù ní ọmọ Ọlọ́run. Kò sí àwáwí kankan fún ènìyàn kankan láyé o pé Jésù kì í ṣe ọmọ Ọlọ́run. Kódà ọba Nebukadnesari ó gbà wípé ọmọ Ọlọ́run ni Jésù. Jẹ́ Ọlọ́run fúnra rẹ̀ tún sọ wípé èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Ẹ máa gbọ́ tirẹ̀, máa gbọ́ ti Jésù. Ohun tí Ọlọ́run sọ fẹ́mi àtìrẹ nìyẹn. Gba Jésù gbọ́, ipa ẹsẹ̀ rẹ̀ ló lè gbà rí Ọlọ́run. Ó ní èmi ní ọ̀nà, òtítọ́ àti ìyè. Kò sì sí ẹni tí ó wá sí ọ̀dọ̀ bàbá bí kò ṣe nípa ẹsẹ̀ mi. Ipa ẹsẹ̀ Jésù ló lè gbà rí Ọlọ́run. Jésù ní agbẹjọ́rò rẹ tòótọ́. Jésù ní agbẹjọ́rò rẹ tòótọ́. Ayé ò fẹ́ kí o gba Jésù, torí wọ́n mọ̀ wípé òun nìkan ló lè gbà ọ́. Màmá rẹ ò lè gbà ọ́, bàbá rẹ ò lè gbà ọ́. Jésù nìkan lolùgbàlà tí a bí sáyé. Wòlíì ò lè gbà ọ́, bẹ́ẹ̀ ni pásítọ̀ ò lè gbà ọ́, ajínrere ò lè gbà ọ́. Orúkọ Jésù nìkan láti gbéga láti gba gbogbo ènìyàn là. Jésù ní ọ̀nà òtítọ́ àti ìyè. Jésù sì lọ́mọ Ọlọ́run. Bó o fẹ́ bí o kọ̀, ohun tó bá mú ọ tó o ti gba Jésù lóko ààrẹ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ọ̀nà àbáyọ ti wà fún ọ ní ìṣòro ayé. Nǹkan tó yẹ kó o máa ṣe ni pé kó máa dúpẹ́ lọ́wọ́ ìpè àbí olùgbàlà fún èmi àtìrẹ. Àbí Jésù Kristi fún èmi àtìrẹ. Àbí ọmọ Ọlọ́run fún èmi àtìrẹ. Jésù ni ọmọ Ọlọ́run. Kò síyèméjì, kò sáwàwí. Gba Jésù ní ọmọ Ọlọ́run. Ẹ gbọ́ ohun tí àwọn ọmọ ẹ̀yìn pe Jésù nígbà tí Jésù béèrè wípé ta ni ẹ̀yin fi mí pè? Ìwé ìyìnrere Mátíù orí 16 láti ẹsẹ̀ 13. Ó ní nígbà tí Jésù dé ìgbèríko Késáríà Fílípì, ó bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ léèrè wípé ta ni àwọn ènìyàn fi ọmọ ènìyàn pè? Wọ́n sì wí fún pé òmíràn ní Jòhánù baptism, òmíràn wí pé Èlíjà, àwọn ẹlòmíràn ní Jeremáyà tàbí ọ̀kan nínú àwọn wòlíì. Ó sì bi wọ́n léèrè wípé ṣùgbọ́n ta ni ẹ̀yin fi mí pè? Símónì Pétérù dáhùn wípé Kristi, ọmọ Ọlọ́run alààyè ni ìwọ ṣe. Jésù sì dáhùn, ó sì wí fún un pé alábùkún fún ni ìwọ Símónì ọmọ Jónà,
kì í ṣe ẹran ara àti ẹ̀jẹ̀ ni ó ṣàfi èyí hàn ọ́, ṣùgbọ́n bàbá mi tí ń bẹ ní ọ̀run. Bàbá mi tí ń bẹ ní ọ̀run. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ọmọ Ọlọ́run ni Jésù ṣe. Ọmọ Ọlọ́run ni Jésù. Ẹ gba Jésù ní Olúwa. Ẹ gba Jésù ní ọmọ Ọlọ́run. Òun ló lè mú wa dé ilé ológo ní ọ̀dọ̀ bàbá. Ìwé Jòhánù orí 14 láti ẹsẹ̀ 1 sọ ohun tí Jésù jẹ́. Jésù ni ọmọ Ọlọ́run. Àní Jésù ni ọmọ Ọlọ́run. Ẹ ṣé púpọ̀. God bless you. Wow! Please subscribe to our YouTube channel at Ọlọrun TV for music, prayers, messages, movies by Evang James Adeniyi, a.k.a. kinikinse. God bless you.